èmi àti lárúbáwọ̀ ládàá papọ̀ mi ò sínú àwọn àfa mi ò lòdì sí o pé ọ̀dà o mo wá àwọn òrí o àsọ̀rọ̀ wọn ò jẹ́ rí nítorí ọ̀rọ̀ ọjọ́ òní ní ìfirísẹ́ nítorí ọjọ́ báyìí lọ́wọ́ fi jẹ́ rísẹ́ mo kú láàfà tí wọ́n ń fún lówó oṣù Saudi Arabia mi ò sì gba project Saudi mi ò gba ti Kuwait mi ò gba Emirate mi ò gba ti Egypt mo firi ìjíṣẹ́ ọlọ́run ọba alábàṣírọ̀tìn lérí ìmọ̀nà ọlọ́run ni sẹ́ẹ̀rí gbogbo tí ń bá sọ mo lè takò bọ́ọ̀lù di bẹ́ẹ̀ ni mo lè gbé ẹmẹ́jọ kú bẹ́ẹ̀ ni mo lè gbé jọ́mẹ̀tọ̀ ọ̀nà jọ́mẹ̀jọ ọ̀dà bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí tó kílíà sí mi jù ni mo sọ ẹnìkan ọ̀rọ̀ mi ń sẹ́. gbogbo àwọn tẹ́ ń pè láfa tọ́wọ́ lókè à ń bọ̀wọ̀ ojú erí mẹ́lòmíì la à ń bọ̀wọ̀ kòtẹ́lòmíì wá à ń bọ̀wọ̀ oyè tó jẹ́ à ń bọ̀wọ̀ ìmáàmù lu alẹ́ ìmọ̀kan ni. ẹ̀mọ yàrá ìmọ̀kan tó pàdé alájú kó ẹ̀mọ yàrá ìmọ̀kan tó jòkó síbi ojogún ẹ̀mọ yàrá ìmọ̀kan tó joyè tí ò lẹ́tọ̀ sí gbogbo wọn náà wọ́n fẹ́ púrúfù kò tí wọ́n wá bá ìmọ̀kan rọ̀nù ẹ̀. à ń sọ̀rọ̀ kanjọ́ sí yọ̀tọ̀ ọdún mẹ́jọ àbí mẹ́wàá nísìnyí ọ̀rọ̀ náà yìí fẹ́ máa padà síbẹ̀ torí ọ̀rọ̀ náà wọ́n ní sọ wọn ni wọ́n á mọ kàṣùfẹ́ nìkan nígbà tá a padà tún kalẹ̀ a padà rí pé àyìnbákan ní sarakùnrin yìí àwa sára yìí pé alifu ní sìtìfọ́ amú ní ajá náà sì tún wá kà á àfàgbọ̀ orí tú nígbà tá a yẹn jùmọ̀ sí àlàyé yẹn ni ọ̀rọ̀ yóò dàrú alifu ní sìtìfọ́ amú wà wájú sẹ́mi nísìnyí ewúro eléyìí nínú tá a fa tó di wàhálà náà ní alifilẹ̀ sọ̀rọ̀ àmì wà bẹ́ẹ̀ ṣé kí wọ́n wá yéèyàn alifilẹ̀ sọ̀rọ̀ àmì òkèlè àmà jà ní wọ́n fẹ́ béèrè ní tí ìbá ṣe àyèmọ̀kan tí ń sàwọn èèyàn ká sọ bá àdìsí wí báyìí ká fọ wa lọ́kọ́ wa bọ̀ kó ní àdìsí ní mo ti rí ọwọ́ alálàáfíà àmọ́ gbà. ọba mọlá rọwà sí ni bàbá làwọn ọgbà nù kílẹ̀ ṣe mọlá ní tasi sọgbàgbé ayàwó wọn ni yóò ti láha wa rasulahu faulaika ma alladhina bẹ́ẹ̀ bá rẹ ti yẹ ẹrù rí má bá yàn ẹrù rí má bá wọn ìkò rí má bá yàn naam yìí ń dẹ́bẹ̀ ọdọ yẹn kọ́ ní nǹkan jà sí ó lè má yẹ yín tí ń lágbálẹ̀ tí jà fi lágbálẹ̀ rẹ̀ àwọn afálẹ̀ yìí báwọn bẹ́ẹ̀ ló mọ̀ pé odi mélòó tí mo kà ẹlẹ́ẹ̀kejì al-ananiyatu wa hubbu dhat al-ananiyatu wa hubbu dhat afẹ́mi nìkan yìí ṣe jẹ́wọ́ nìkan ọlọ́run ló bẹ yọ kan ẹnì kan ò lè dá kẹsẹ̀ ọlọ́run nìkan ni wọ́n máa jẹ́ bẹ yọ kan wa hubbu dhat ìwọ nìkan ló fẹ́ jẹ́ yẹn ọ̀fẹ́ lomi ò jẹ́ yẹn yíò ní bá wàhálà ọ̀rọ̀ Málíkì àti Ṣáfì ìkélé yìí kọjọ́ra wọn o ọ̀rọ̀ Abu Hanifa wá wí báyìí Ahmad ibn Hanbal wá báyìí kọ́ yìí ká òun kára ńlẹ̀ Yorùbá à ń jà ní nínú tí ń bíjà ìmọ̀ kan nàmbà wán ẹlẹ́ẹ̀kejì hubbu dhati al-ananiyatu wa hubbu dhati ó di méjì fèmí bí ìgbà tí ẹlẹ́kọ̀ọ̀kan ọ̀fẹ́ kẹ́ lómi ọ̀dá náà ẹ̀kọ́ bí ìgbà tó mọ́sà kan ọbẹ kọlọ bí ọta masa ìgbà tí Abu Hanifa ń bẹ láyé Málíkì bá lẹ́yìn ọba jọ Málíkì àti Ṣáfì ní ìjà yìí kẹ́ máa jà ìjọ Málíkì kọ́ mọ́ àtàtàn Ṣáfì yìí wà lọ́mẹ́kẹ́ ọ̀nà lè bá Málíkì lé ọgbọ́gbọ́gbọ́ mọ́ àtàkàn bẹ́ẹ̀ ń jẹ́ mọ́ àtà Málíkì ọ̀nà bá Málíkì lé gbọ́dọ̀dọ̀ Málíkì ti dàfà gbà tí ní ogun tọ́lọ̀ ṣe fún yàn Ṣáfì wà lọ́mẹ́kẹ́ ọba dọ́dọ̀ rẹ̀ akramakum làfà wa wọ́n wá gbàmú àtà Málíkì ni wọ́n wá gbàmú àtà ni Magribi ti wọlé wọ́n àtà wọ́n wá ṣe sùúrù ó pẹ̀lẹ́ kí ó díẹ̀ Ṣáfì ló ń farama ẹ bá ń kó mú àtà wa gbàmú àtà Málíkì kó mú àtà lé Ṣáfì lọ́wọ́ wọ́n wá ìlànà tá a bá kí àṣùbà tán tá a bá fẹ́ bẹ̀rẹ̀ lè kí kókó wákàrí
Imam Shafi gba Muwatta Maliki Isa itolo sùn wọ́n ká suba tán afa to fe ki o la nada Shafi bọ́ síwájú rẹ̀ Muwatta ta ko fún obo ni anakunla ó ti wo oda mo ti ha Maliki wò pé hakini ogójì ọdún mi kọ́ Muwatta hakini olóhùn ti ha oda wọ́n wí ká máa gbọ́ ó bá bẹ̀rẹ̀ Muwatta ó bá bakan lè gbìn kí ni Maliki wí Maliki ni hadha ujubatu zaman ó sọ pé òun jẹ́ Maliki kẹlẹ́mi ọmọ jẹ́ àfa ma ó fà lọ́nù sókè lẹ́ẹ̀kan náà pé hadha ujubatu zaman ṣé ẹ máa pé tuma ẹni kọ́ yọ lọ́rùn sí àwọn oníyìí mọ́lá fi ń jà wọ́n á bára wọn ujubatu zaman ni pé mọ̀rẹ́ ẹ mọ̀ pé mo ti pọ̀ láàrin wa dáadáa kárí wa nánu ẹni ó ní ọ̀fẹ́ lomi ò ní là ń jà sí ẹni ó jẹ́ ọ̀fẹ́ lomi ò jẹ́ là ń jà sí ó di mélòó tí mo kà àsìkò ọ̀nọ́fà ó di mélòó sẹ́ẹ̀rí tá ń jà sí mo ti ka alijahalu mo wá ka alananiya wa hubbu dhat ẹlẹ́kẹ̀ẹ́ta ló tá ń jà sí alhasadu walbagda alhasadu walbagda ẹ wo ọ̀rọ̀ tí ń sọ yìí wàá búra bí ọba sí orí ni nàta ìjù kí ẹ máa kọ̀ nǹkan lẹ́yìn tí ń sèyàn bẹ́ẹ̀ gbà mí ọlọ́njẹ́ orí pírọfẹ́sọ̀ pẹ́ pírọfẹ́sọ̀ Abdulrahman Kaburi ọlọ́njẹ́ orí yí pẹ́ ọlọ́njẹ́ mi yókù àwọn yẹn ń tẹ́lẹ̀ ń sẹ́mítì ni pé àbàtì ẹ̀jẹ̀ wọ́n lọ́ àbàtì ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tí ń sọ wọn yẹ pírọfẹ́sọ̀ wọ́n làwọn ti bàtì lágbájá jẹ́ àwọn bàtì làkàsìgbè ló kù báyìí ẹ dákun ṣé ẹ̀sìn náà nù wọ́n làwọn bàtì lágbájá jẹ́ àwọn bàtì làkàsìgbè lọ́wọ́ sí kíni lọ́wọ́ kù báyìí ọlọ́mọ àti ara báwọn ìyàwó mi àwọn ẹ bá ń sami a kí n máa sọ̀rọ̀ kó tó báyìí kí n máa ṣàdúrà fún ìyàwó mi àwọn ìyàwó mi ọlọ́mọ àti ara fún wọn ẹgbẹ́ ìyàwó mi kan mo sùn èmi rè òsùn sílẹ̀ fi máa ń jọ́nà ẹnìkan bá pè mí dókítà kí ni súnà wà yìí náà nípa ẹ yàtọ̀ síbẹ̀ tí ń ṣe wọn o wọ́n ń ṣe súnà mi o lẹ́yìn súnà tẹ́yìn ń ṣe wọn o dókítà àbí ṣéèjì àwọn súnà pọ̀ abẹ́yìn òsín lára àwọn yìí tá a fẹ́ sọ yìí ẹnìkan bá pè mí lónìí sheikh sẹ́ẹ̀ tí sùn mo ní ti sùn ó ní afẹ́ gbé òun sí mítí nìkan nísìn òun wá fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ẹ má sọ̀rọ̀ mo ní ní sọ̀rọ̀ ọba bẹ̀rẹ̀ mítí ni ìfi fóònù kan ṣe mítí ni ọba fi fóònù kan pè mí èmi náà wá ń gbọ́ ìyàwó mi náà ń gbọ́ wàláhì wa rabbil Kaaba wọn ò ní mítí ni méjì tí wọ́n ń ṣe níjọ́ náà ju pé Imran Eleha kó láti làwọn ti bàtàrà àwọn jẹ́lá yìí sí mi. ìyàwó mi wá ń gbọ́ èmi náà ń gbọ́ ìyàwó mi wá ní tó ṣébi súnà tó ti wá rí rè mo ní bàtí bàjá tó ń ṣeré o wọ́n wá ṣe mítìnì that after 12 títí di to 4 lérí Imran Eleha àjàbọ̀ wàláhi wa rabbil Kaaba pé bó láti jábọ̀ tani ó jábọ̀ àwọn tí ó gbádùn tani ń jábọ̀ igi téèyàn ọmọ bó ti ẹni téèyàn sọ de yàn èyàn lè bí ọmọ jẹ yàn mọ ni sáàmù àwọn ti yanjú ọ̀rọ̀ mi àbá ọkàn mi balẹ̀ sí kan àárò pé irú kíní dẹ́yìn ṣe èmi gbọ̀n nǹkan yé mi lọ́tọ̀ọ̀tọ̀ mo jẹ́ mo balance àwọn sẹ́mìtì ní láti after 12 till to 4 wọn á pè lágbájá àwọn ní kò wí báyìí àwọn ṣe báyìí fún àwọn jábọ́ làkàsígbè kíní kan 2017 ẹnìkan sí kíní kan ńlọrin àwọn tí wàá kóbò wà farabalẹ̀ ilé yìí náà wà nídìí káwọn kóbò ẹ wo gbogbo tó bá ti sọ ẹ máa àtàkì ẹ máa bí òrí sọ ẹ̀yin ọkọ̀ nù súnà ẹ ṣe gbẹ́ sáwọ́ wọn ni àbí súnà ọ̀dọ̀dọ̀ yín náà lẹ́ẹ̀ máa yọ̀yàn ẹ dákun ṣé èyí ò náà irú mítìnì wọn láàrin ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe súnà èyí ò ń bídíà náà ń ṣerú ẹ̀
ẹ jókòó pé tọ ẹ wá wàhálà sí lọ́rùn ẹ kéré ti wàhálà sí lọ́rùn ẹ dákun sọ́jọ́ tí Málíkì àti Ṣáfì ọjọ́ dámúdọ̀ máa ń bà ní ọjọ́ yìí táwọn sábẹ́ ń fa ẹ má dà papọ̀ mọ́ ìtì ń bìtì yín alahasadu wal bagda de mẹ́ta ẹlẹ́kẹ̀rin adamu imani wa taqwa adamu imani wa taqwa sẹ́ẹ̀rì tí wọ́n pè ní bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ yọba ti ní kọ́sáburú tí o lè ṣe bẹ́ẹ̀ yọba ti ní bẹ̀rù Ọlọ́run kọ́sáburú tí o lè ṣe ọmọkùnrin kan jáde jọ kan lọ́ba ní Imran Eleha ìtọ́kọ́ mọ́sálásí rẹ̀ sí oògùn lè gbalẹ̀ ń bẹ̀ ó bọ́ oògùn gbalẹ̀ lọ́dọ̀ ọba gando olóògùn mi gbalẹ̀ lọ́dọ̀ ọba gando ó ní kí wọ́n bọ́ sí ní mímbàrí mi kí n máa lọ búra ń bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ ìdàkùn jama ẹni tí ń sọ̀rọ̀ yìí ń wò sí lérí ilẹ̀ gando ń wò sí lérí ilẹ̀ ìgando ilẹ̀ ibi mọ́ kọ́mọ́sálásí mi sí ẹsẹ̀ ilẹ̀ gando ó sì ní mo fò oògùn gbalẹ̀ lọ́dọ̀ ọba ilẹ̀ mọ́sálásí mi kò débi ilẹ̀ kọ́dà kọ̀pá ọ̀la ó sì ní wọ́n sì ní bàrí ma búra ló tún sọ nǹkan mi lọ́kàn ní ìtì ẹni travel jọ náà tí mo ti wà níbodè Kútọ́nù tí mo fẹ́ wọ Benin Republic mo fẹ́ lọ sí wáàsí mo kàn kí ni kan fi Facebook kan gbé wá ńgbà tó yá ni Sheikh Abdulrahman Ahmad ẹsẹ̀ mi sàn àti àdúgbò bá pè mí pé kí ni kan jáde kí n má sọ̀rọ̀ nǹkan kan mu ní à sékèsè kí ni kan tó ọmọ kan wọ́n ṣe tí ń wò nísìnyí àwọn dókítà náà pè mí láti lọ nípa àwọn kí ni kan wọ́n yẹn ń pè mí káàkiri ní à ìmọ̀ àlọ́ búra lé nígbà rí lérí kí ni ọ̀dà tọ́ ọ yẹ ká sì rí irú wa náà tú ẹ bá ń gbé èèyàn ọlọ́pàá wọn bá gbé láwọn sì gbé ẹjọ́ Jímọ̀ àwa padà dá àwọn ọlọ́pàá ní bá ń yí ilẹ̀ báyìí ní ẹ wá mẹ́jọ náà ní yí kí báyìí ẹ̀yin náà wá mẹ́yà fáyìí mẹ́yà ní yí kí ní bẹ̀ mí àfa ò tiẹ̀ jù báyìí náà lọ kí n máa wá sí fọ́ tó le tó báyìí ó ní ha àforíjì mi wọ́n sì fẹ́ gbélé wọ́n jọ náà wọ́n lọ làmà kirikiri jọ náà nígbà tẹ́bẹ̀ yẹn pọ̀ kankan ìgbà àwùjọ àsìkò Jímọ̀ tó mo ní tí n bá fi léyìí lẹ àwọn eléyìí ọ̀sọ̀ sẹ́wọ̀n kí n tó darí Jímọ̀ tí n bá fi ní lọ kí Jímọ̀ àwọn eléyìí ó gbé wọn lọ sọ sí kirikiri tó darí wọ́n wá fi Jímọ̀ ẹlẹ́ torí kọ́ máa lọ kirikiri ètò ń bú mi lẹ́yìn náà o tọ́ nígbà tó bẹ̀bí títí ẹjọ́ ọmọ sí kínní nígbà tó wá sí alùpùpù tó wá bẹ̀bẹ̀ mo wá bí pé kí ló tó fi ṣe ó ní ẹ má gbọ́ o ó lè mí náà fẹ́ hàn mo fẹ́ ká yí ọmọ mi mo wá wọ ẹni tí mo lè bú tá yí ọmọ pé n sọ̀rọ̀ yìí rí àfẹ́yìn ẹ dákun sọ bẹ̀rù Ọlọ́run ẹ dákun sọ bẹ̀rù Ọlọ́run ẹ bá ń kó ibà mi ẹ dákun sọ bẹ̀rù Ọlọ́run tí yóò torí pé òun fẹ́ jẹyàn òun fẹ́ hàn kó wá jásí pé ẹni tó ti hàn láàmà ṣe kí ni láàmà máa bá ló kọjá lẹ́yìn ni wọ́n ń gbọ́ àwọn ọ̀rọ̀ mi tó tún burú ju ìwọ̀n ní lọ ń gbọ́ ó di mélòó tí mo kà ẹlẹ́ẹ̀karùn-ún ẹ wò ẹ má jẹ́ àtàrà wa o àwọn kọ̀ǹtráktọ̀ ń bẹ o akínmọ́kọ́ wọn wọ́n wà láàrin àwọn abúdáwà wọ́n gbàṣẹ́ ní ẹ̀ ń sisi owó ẹni ìnáwó bọ̀ wáyé gbogbo ẹnu mọ́lẹ́bí sọ̀rọ̀ Ọlọ́run gbàdúrà àwọn tó bí mi lérí mi ni èmi àti lárúbáwọ̀ ládàá papọ̀ mi ò sínú àwọn àfa mi ò lòdì sí ojú ọ̀dà o mo wá àwọn òrí o àsọlọ́wọ̀n òjé rí nítorí ọjọ́ òní ní ìfirísẹ́ nítorí ọjọ́ báyìí lọ́wọ́ fi jẹ́ rísẹ́ mo kú láàfáà tí wọ́n ń fún lówó oṣù Saudi Arabia mi ò sì gba pírọ́yẹ̀tì Saudi mi ò gba ti Kuwait mi ò gba tẹ́múrẹ́tì mi ò gba ti Egypt mo firi ìjíṣẹ́ Ọlọ́run ọba alábàṣírọ̀tìn lérí ìmọ̀nà Ọlọ́run ni sẹ́ẹ̀rí gbogbo tí ń bá sọ mo lè takò bọ́ọ̀lù ní bẹ́ẹ̀ ni mo lè gbé ẹwẹ́jọ kú bẹ́ẹ̀ ni mo lè gbé jọ́mẹ̀tọ̀ alájọ́mẹ̀jọ ọ̀dà bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí tó kílí àsìmì jù ni mo sọ ẹnìkan ọ̀rọ̀ mi ń sẹ́ ní tó kílí àsìmì jù lẹ́sìn tí mo rí pé yìí ṣe yìí fi bọ́ọ̀lù ọba mi pàdé ènìyàn náà Ọlọ́run ni mo sọ èmi ò sínú àbá àti pàṣẹ orí ṣiṣẹ́ èmi ò sínú ẹni tí mẹ́kùn ti ṣiṣẹ́ gbogbo mi láti lọ owó kọ yẹn lọ owó kọ mi ẹlẹ́rìí ayé ìṣẹ̀ṣẹ̀ máa sọ gbákejì mínísítà Islamic àfi àsìjòkó Saudi Arabia mọ kàlọ́ ọ̀rọ̀ wọn lójú ẹ̀ mo tún wá sọ Yorùbá
wọ́n wá láwọn tí ń fún yẹn lówó ọ̀gá wọn lójókòó yìí o ojú ẹ̀ ní sọ pé mi ò gbowó yìí o ó jẹ́ kí n lálàáfíà ẹ̀ẹ́dì pé àwọn èèyàn lọ báyìí gbà mí èmi á lọ báyìí ní tó kílẹ̀ àsìmí ni mo fẹ́ fi sí lọ́nà o nígbà tí ìgbowó lọ́wọ́ lárúbáwá tó ṣe pé ní tí mo ké tó yé mi ní wí ṣé òun lẹ́nìkan máa fàṣà sí dẹ́rùbárù mi nílẹ̀ Yorùbá ntọ́nà bá ní sọ ní ma sọ o ká tó pé bàbá mi sọ fún mi ó ní múra náà lọ́dún ní kìtàbù àsúná Ọlọ́run ó tó ọ kò sí dẹ́nìkan lè fi sàkóso mi Ọlọ́run tó mi o gbígbàdúrà ló wà lórí mi at the same time a rí àwọn kan tí ń gbàṣẹ ẹ wo ẹ má dara mọ́ ara yín ẹ̀yin ní ẹbẹ̀rún Ọlọ́run fúnra yín ẹ̀yin ní ẹ̀sìn gbókè Ọlọ́run wíkìlá náà bẹ̀rù kẹ́ fi ṣiṣẹ́ àwọn alárúbáwá wọ́n ń pín wá wọ́ láti sẹ́ndì wá síbi tá a ti wá bóyá ká tó bóyá ká dàrú sẹ́wọ́n àlọ́ Saudi Arabia a ṣe súnà ẹjọ́ mọ́ lọ mọ́gìrìbì tó dé wọ́n gbé Tìjàní àlè lọ́wọ́lọ́wọ́ tó ń lọ́ máa pariwo súfì àtàmọ́dá Tìjàní ẹjẹ́ lomi ọlọ́ Súríà Nàkṣàmbàndíyà wọ́n gbélé lọ́wọ́ yóò gbélé Ṣàmbàndídé ẹ wá jẹ́ lomi ọlọ́ sí Ìránù wọ́n gbé sí àlè lọ́wọ́ ẹjẹ́ lomi ọlọ́ Baghdadi wọ́n gbé Kàdìdíyà fún Kàdìdíyà wọ́n gbé fún nígbà tá a bá wá dé síbó yẹ káwa náà jókòó káwa gbálù Kùránì síwájú kágbádìsí káwa wo kílẹ̀sì wá sí kíní kí ló wí kankan sẹ́yìn ẹni tó lọ Libya ẹni tó lọ Saudi Arabia ẹni tó lọ Iranu ẹni tó lọ Iraq tá a bá dé tá a bá fi láká ìsì àní sọ̀rẹ́ nítara Libya bá fi ń dàní wọn rú ẹ mọ̀jà fi dàní ara wa rú nítara Kuwait bá fi ń jẹ mọ̀jà fi jalè yìí àwọn àmàlà àkàrìjíyà àwọn tí wọ́n ráìta tí wọ́n ń lò wá tí wọ́n fẹ́ rọ wá síbi táwọn ń lọ ó yẹ ká ṣe làákà yìí ibi tẹ́lómi gòdè ájì 2024 èmi náà ṣáájú o mọ wá jòkó àyè wọ kútùbà bàbá àná ṣe kútùbà mo rí pàfà yìí gọ̀ púpọ̀ wọ́n kàn lélẹ̀ ní nkókò sí làákà yìí ní wọ́n ka kútùbà yẹn mo rò pé kútùbà yẹn wọ́n píríǹtì ẹ̀ ní kan Saudi Arabia ní wọ́n ka gbogbo ẹni tí wọ́n bá wájì tí o bá gba tẹ̀sírí ẹ̀ kò lè lọ Maka ẹ gba tẹ̀sírí ọwọ́ amúra sọ̀rọ̀ tẹ̀sírí wù yẹn pàmìtì tí a fi ń wọ Maka nù ẹ̀dá kan ọ̀rọ̀ tẹ̀sírí wù ṣé báwọn tó wà ń Saudi tẹ̀sírí wù kan àtàwọn dúwọ́lù dìjì wá tí wọ́n yọ wọ́ sẹ́nìkan lè lọ Maka lẹ́yìn láì ní àwọn tí ó ṣe ni sẹ́pìlẹ̀ lè gbé bí fi sọ̀ jáde sí wọn gbé bí tíkẹ́ẹ̀tì òde oníbìkan tí ó lọ sọ̀rọ̀ tẹ̀sírí wù kàn wá àmọ́ tí wọ́n lélẹ̀ ló kó bí wọ́n ti kó yìí náà wọ́n kó káàkiri o tí wọ́n máa fi dàlú wọ́n máa fi dàgbòrú ara ti ń bíjà láàrin wa nu èyí ń la ń pè ní àtàrídùl khariji àwọn kan wà níta tí wọ́n ń jíjà wá sínú ilé abáwọsùn náà gbọ́dọ̀ balance ọmọ kìlọ̀ kan kìíní ọ̀kan nísìnyí gbà mo fẹ́ yanjú ọ̀rọ̀ mọ́lùdí Dr. Woyale náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà àwọn professor ló pè mí lọ́dún náà ní jama wa tá à ń ṣe ní sirata al-mustaqim mo yanjú ẹ̀ àwọn afáàtọ̀ faramọ́ rí àwọn tí wọ́n fi faramọ́ rí ibi èmi dúró rè ní ẹni tí wọ́n faramọ́ lè mi wá ìjọ òjò faramọ́ tí òjò faramọ́ ni ìtọ́ wọ́n jọ mí lójú jù ní pé àtẹni tí ń ṣe àtẹni tí ò ṣe gbogbo wọn wá ń kí mi kú sẹ́ àtẹni tí ń ṣe àtẹni tí ò ṣe gbogbo wọn ṣe kí ni wọ́n ń kí mi kú sẹ́ mọ̀ lúdí kò ní wọ́n ní kọ́dà àwọn náà mọ̀ pé kò jẹ́ sùn nàná àmọ́ àwọn ti ẹ̀rí kíní kan mú lọ́wọ́ táwọn máa wí wọ́n wá nígbà tẹ́yìn náà tó yẹ kó jẹ́ sùn náà ẹ bá padà síbi tẹ́mi náà sí kíní àṣẹdá téèyàn bá dúró lérí òdodo níjọ́ tí bùn tẹ́mi yà kú èrí òdodo lọ́wọ́ nínú àwọn tó pọ̀ bí àwọn tó kírun sí lájọ́ náà wọ́n sálù sùn náà àmọ́ wọ́n gbà pa àfẹ́sẹ̀ ló ṣe kíní ó jáde láyé yìí tí gbogbo wa bá dúró bí ọ yá dúró kọ́dà bẹ́ni tí ìsara wa bá jáde láyé àjọ kírun sí lánìí àwa tí ń bá tiwa lọ bíi pé a padà máa sọ̀tá sẹ́jà táwọn afa bára wọn jà lé ní sọ́mọ wọn lè fẹ́ra wọn sẹ́sìnù ẹ wá ń parọ́ ẹ̀mí sìn ẹ̀yin tẹ́ bá gbé ròrí kí ròrí wa ẹ sọ̀kalẹ̀ ẹ jẹ́ àjọ jòkó ká gbé kìtàbù wà súnà síwájú kájọ fi segin ní kọ́dà ẹni tí ọba máa pọ̀ òun sáyidá yọ máa pọ̀ òun lòun sáyidá bàbá bá sọ dúdú ara òní kan ó di mélòó tí mo kà ó di mélòó márùn èyí tí ó jẹ́ lẹ́kẹ̀ẹ́fà atahasubu wataasub tahasubu ni pé marikasi lèmi
àdàbí lèmi nínú tá n jà sí tó dá wa lálẹ́ nu sùnmùrà lèmi ṣé gbogbo àwọn àtàjọ jòkó ti ra wa yìí tó bá dìgbà kan àwọn àkọ́ máa pẹ́ nìkan sẹ́yìn gbà tó o di pé sùnmùrà lọ jòkó tì ní nínú tí ń dá wa lálẹ́ nu yóò là ń pè ní ikhtilafatu al-madrasiyya ilé kí wọ́n ti kéwù ní ilé kí wọ́n ti ẹ̀dá kùjàmá ṣé yìí wù lẹ́sìn tá nẹ́bí mọ́ wa ṣé wù lẹ́sìn ẹlòmíì wá jàjà fọ́jú nítorí ilé kéwù rẹ̀ ó ṣe ẹgbẹ́ babalá bàbá rẹ̀ ń ṣe wọ́n ìbú ìlàlí wọn torí ilé kéwù rẹ̀ tí wọ́n kọ́ ní nǹkan rí mbẹ̀rẹ̀ ẹ̀ bíyà ẹlòmíì torí ilé kéwù ó fẹ́ dìbẹ́ndì ilé kéwù ẹ̀ ó ṣe ó gbogbo ọ̀rẹ́ ó sọ́dọ̀ ká gbogbo ẹ̀rẹ́ sí ó gbé wọn kékeré yìí. àwọn nǹkan mẹ́fà tá ń jà sí rèé o èmi ṣàkíyèsí ẹ wá jọ nítorí ọlọ́run èyí àfa àwọn alákẹ́dẹ́mì ẹ bá wa yanjú ẹ ẹ kọ àwọn ìwé tí ó yanjú àwọn ọ̀rọ̀ yìí kó kí àti mùsùlùmí pé àwọn eléyìí ọjà sí ẹ̀sìn ó ní nǹkan mìíràn ṣe kíni ẹ jà sí lọ́tọ̀ ni ọ̀rọ̀ mẹ́fà tí mo fẹ́ sọ nù èyí àfa wa ń lọrin ọ̀rọ̀ bá dàrú ọ̀dọ̀ yín lágbé wa bàbá mufti wa ń kálẹ̀ o bàbá wa wọ́n yẹlí bàbá wa tẹ̀lé fi ìwé dọ́kítọ̀ wa ẹ̀yin pòfẹ́sọ̀ wa ẹ bá ń gbé bí mo ti sọ wọnú akadẹ́mì àwọn sẹ́kọ̀ wa kún ẹ̀ sítọ̀ bẹ́ẹ̀ bá kọ́ ọdún tẹ́ bá lọ́njẹ́ ẹ gbèmí wọ́n wá inú mi dùn púpọ̀ lẹ́nìí mo fẹ́ dúró ná orí chief lọ́ṣà wa wà níkàlẹ̀ chief lọ́ṣà wa ní alájà wa tá a fi ọ̀wà tàpọ́nlé dákọ̀ alájà náà alájà wa Manaratul Hikma inú mi dùn pé wọ́n wà ń bí lẹ́nìí ẹ bá ń dúpẹ́ fọlọ́hún ẹ bá ń dúpẹ́ fọlọ́hún ẹ bá ń pẹ́ alhamdulillahi rabbil alamin mo fẹ́ ṣàdúrà fọkọ wọn Dr. Awa Ibrahim bàbá yẹn lónìí ilẹ̀ Yorùbá tá a wà yìí tójú tèmi tó mi ò mọ tẹlomi tójú tèmi tó mi ò mọ tẹlomi olówó tí ó ṣáájú wọn múra ṣé wàá rí gbogbo ń tẹ́rí tí a bá yẹ ṣe tabangba wọn ti kọ̀rọ̀ jù lọ ti kọ̀rọ̀ tí a bá ti ń kọ̀rọ̀ ṣé tọ́fàlẹ́ tún sọ àní mo lọ fún ìjọsẹ̀ méjì lọ ìgbà tí ẹnìkan fẹ́ jẹ wazirul muslimina nífa èmi wọn ni wáàsí ọwọ́ lọ bí wáàsí yẹn bàbá àwa Dr. Awa ni wàá fi chairman èmi ló ń wáàsí àwọn chairman bàbá wa wá jáde wọn wá ní ọba tó jẹ ní àná lérí àga bí ó ti wá bá wọn Mákà pé mọ́sálásí àwọn fẹ́ tó kọ́ wọn wá lẹ́ni tí ń jẹ waziri lẹ́ni yìí náà ó ní tí wọ́n fi pe òun wá òun fẹ́ káwọn tó mọ́sálásí ìfọ́nkọ́ ọ̀dà lónìí pẹ̀lú ògbó ọlọ́run àwọn sàdé àwọn tó kọ́ bàbá wa sọ bẹ́ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ náà ní sìgbà yẹn ló ti jòsùn mélòó kan lọ èmi wọn kàn sọ̀rọ̀ ọjọ́ kan mọ́kàn ní àkànkàn wọn ni àwọn ti bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ àkànṣọ́ mọ́kàn dọ́gbọ́n lù wọ́n lẹ́nu wọn kàn ní àwọn ti bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ wọn torí wọn ebẹ́ sọ sẹ́yìn tí wọ́n bá ṣe bàbá ebẹ́ sọ wọ́n wá lọ fọmọ lọ lè fẹ́ yàwó fàbúrò mi ìjọ làmísì tẹ́lẹ̀ yìí nàbí tọ̀hún wọ́n wá ní wọ́n wá kó ìyàwó mẹ́ta pé ó ìyàwó mẹ́ta ibo ni bàbá wa wọ́n sọ fún mi kí wọ́n ti bẹ̀rẹ̀ mo fẹ́ débẹ̀ nígbà tí di ọ̀hún mọ́sálásí yẹn lágbára o ó tóbi wọ́n wá náwó sí àwọn náwó sí wọ́n wá ń ṣàdúrà níbẹ̀ wọ́n ń ṣàdúrà níbẹ̀ sọ́dọ̀ fún bàbá wa wọ́n wá kó mẹ́wàá ń bọ̀ wálé wọ́n wá tíráfù kan níjẹ̀rin ẹ wo ọmọ àlè yẹn ní máa tún ta sí tí ètò lè ṣe ọmọ àlè yẹn ní máa tún ta sí tí ètò lè ṣe ó yẹ kí n máa sọ ọ̀rọ̀ yìí ń ta ẹ̀yin arọ́ ọ̀fà sí ń sọ bàbá yẹn tún ọ̀fà sí gbogbo ń tàn pé bàbá yìí ṣe síta tọ̀fà dọ́gbọ̀ ẹ̀ tọ̀fà ṣe kíni mo wá ń bọ̀ mo ń tíráàbù níjẹta àlífà ilé akéwùsọ́lá torí bàbá àwa ọmọ àfáà ni wọ́n àlífà ilé wọn wá pè mí níjẹta ó wọ́n ní ṣe ẹ bá kí dọ́kítọ̀ ẹ bá kí bàbá wa èyí làfà wọn mo ní kí wọ́n ṣe ó ní ṣe báyìí mọ́tò méjì tuntun wọ́n ẹsẹ̀ gbédé fún lágbájá àti lágbájá ni ọ̀rọ̀ jẹ́ tánú ó ní mọ́tò méjì tuntun wọ́n ẹsẹ̀ gbédé ìkan fábúrò ìkan fẹ́gbọ́n wọ́n sì ń lò kán tẹ́tẹ́lẹ̀ o wọ́n pààrọ̀ ẹ̀ ní o wọ́n ti ń lo mọ́tò kan bọ́ tẹ́tẹ́lẹ̀ wọ́n pààrọ̀ ẹ̀ ní tẹ̀sílímù rẹ́rìn
kò mọ̀ pé mo ti gbọ́ ẹni ẹ wá ní sheikh ẹ máa gbọ́ àlífà lè wá ní sheikh ẹsẹ̀ mi o mo wá ní kí n mẹsẹ̀ yìí ó ní ẹ wá lọ fún gbàtẹ́ wá dé fún ẹ wá ń sọ gbogbo sẹ́ẹ̀rẹ́ tí bàbá yìí ṣe gbogbo sẹ́ẹ̀rẹ́ tí bàbá yìí ṣe tó sì jásí pé kẹ́ ẹ tó lọ fún ọ̀fàlẹ́ wá ṣe wá sí tí mo wá bá yín wá sí mo wá pàdé yín wá sí lọ́fà nígbà tẹ́ni báyìí kú tètè kó wá kírun sí la ẹ tè kó wá kírun sí lágbájá la mo gbọ́ pé ń bọ̀ mo wá pàdé yín nígbà mo wá pàdé mo wá ní ẹ dákun kẹ́ ẹ tó máa lè kó ẹ débi mọ́sálásí tí bàbá wa ń kọ́ ọ lè sì tẹ̀lé mi débẹ̀ ẹ sì rí ẹ wá ń kasẹ̀ eré tí àwa ṣe ẹ wá katọ̀ fama tẹ́ ẹ sì débẹ̀ tó yẹ pé torí ẹ̀ mo sì fi wá pàdé yín ní wá sí lọ́fà tẹ́ ẹ sì tẹ̀lé mi dọ̀hún ní àlífẹ́ má bínú ní bá dé bomi náà yín tó sọ ẹ dákun mọ sàmánà bíi sàmánà báyìí mọ́sálásí ńlá lọ́fà mọ́sálásí bàbá wọn ti kírun mọ́sálásí yẹn ti lé lọ́gọ́rùn méjì ọdún wọ́n ní ẹ̀wọ́ ẹ̀tún kọ́ ní ọmọdún gbogbo ará àdúgbò yá jáde ni ẹ bá wa ṣàdúà ẹ bá wa ṣàdúà ẹ bá wa ṣàdúà. ìgbà tí bàbá wa gbọ́ níyàwó àwọn fẹ́ wá síbi wọ́n làwọn lọ́wọ́ sí wọ́n làwọn yọ̀ǹda jẹ́ akájọ wá wọ́n tún pè mí náà pé ṣe ẹ dákun ọ̀rẹ́ yín lè pé Dr. Owóyalé o ẹ gbọ́dọ̀ lọ́wọ́ ọlọ́mọdé bàbá wọ́n rápadà síbú ọlọ́mọdé wọ́n rápadà síbú ọlọ́mọdé wọ́n rápadà síbú ẹ bá sàmì jama bàbá Dr. Awon ò ní rápadà síbú Dr. Awon ò ní rápadà síbú Dr. Awon ò ní rápadà síbú ẹ rí nǹkan ni nínú àwọn àfa àtọ̀tẹ̀tẹ̀ nu wọ́n dáńtọ́ tí a bá ń sọ̀rọ̀ tó wọ́n ní fìkà pìkan tí wọ́n sì máa sọ̀rọ̀ lóbi àwàdà nínú wọn ṣe wùdà bíbu wa ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ̀ wọ̀ ó kọ tí kọ́ńtìrì ń jẹ lòun nìkan ń jẹ kí ló kọ náà ìjọba ọlọ́run ní yẹn lọ́pàdà sí ibú ọlọ́run ní yẹn lọ́pàdà sí ibú ọlọ́run ní yẹn lọ́pàdà sí ibú mímọ̀ náà láti ń bọ̀ bàbá yìí ń ṣàdúrà wọn a máa ní sẹ́ẹ̀rì tí wọ́n ṣe síbi àwọn ọmọ ṣàdúrà àdúrà tí wọ́n gbọ́ fẹ́ àwọn yẹn kan pín ní pínkún pín gbígbà àdúrà wà lọ́dọ̀ wọn wọ́n yẹn sì pín pínkún pín ẹni bá tọ́ ni wọ́n ṣe kí ni bí mọ̀ náà láti yọ ní sẹ́ẹ̀kì wọn ṣàdúrà fún wọn ní ṣàdúrà fún wọn kò wá síbi tẹ́ délẹ̀ Yorùbá lé ní gbogbo ẹnu mo lè fi sọ àyàfi òsì mẹ́ gbogbo ẹnu mi ká torí mi ò lè ká yẹyẹ tí ó pé sẹ́ẹ̀kì ẹ bá dúpẹ́ mọ́mù kan jẹ́ mọ́mù lẹ̀ Yorùbá bí ní àwọn náà ti ẹ̀gbẹ́ jáde kí n má fi pamọ́ mọ́mù wa lọ́yọ̀ọ́ ọmọ àbáyẹn rí bàbá yẹn ọmọ rí o wọ́n ká pè mí ni pé mọ́mù tó jẹ yín kankan bọ́ bá ti dá ní kẹ́sì wọ́n ní ẹ bá ń kó mọ́tò méjì fún un kí mọ́mù ọmọ ọgùn kan káwọn tí wọ́n tẹ̀lé wọn máa ṣe kí ni ọmọ ọgùn kan sẹ́yìn wọ́n bá pèèyàn léyìn tó bá fi ìyàwó bùtì kì í ṣe dáadáa o kì í ṣe dáadáa o bàbá wa ti bẹ́ tipẹ́tipẹ́ tọ́lọ́ ti kẹ́ wọn ọ̀rọ̀ ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún ká máa kà nígbà tí ayé tó wá dọ́dọ̀ bàbá wa dáadáa yẹn lékún ó lékún kọ́dà àwọn tó pè mí jò ní wọ́n ń sọ fún mi pé sheikh ẹ bá ń ṣàdúrà fún bàbá wa ẹ bá ṣàdúrà fún mọ̀nára ẹ bá ṣàdúrà fún ẹ ṣe fún mọ̀nára ẹ ṣe fún mọ̀nára ẹ ṣe fún mọ̀nára kò wá sẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́dọ̀ bàbá wa wá tó mọ mọ̀nára tó yẹ kí ẹ ṣàdúrà fún mọ̀nára ọlọ́run ní kò ní ọmọ rí sẹ́ńbẹ́ ọlọ́run níjọ́ rápadà síbú. àmín. ajá mọ̀nára ò ní rápadà síbú. àmín. ajá mọ̀nára ò ní rápadà síbú. àmín. ọlọ́run ti gbẹ̀gẹ̀ ọlọ́run ò ní jábọ́. àmín. ọba mi ò ní jábọ́. àmín. ọba mi ò ní jábọ́. àmín. ọlọ́run sì ní dalẹ̀ ẹ̀rú o. àmín. ọlọ́run ní dalẹ̀ ẹ̀yẹ o. àmín. àárín òun àti bàbá àwa ọlọ́run níjọ́ dàrú. àmín. àárín òun àtàwọn ìyálé ò ní dàrú. àmín. àárín òun àtàwọn arábíṣẹ́ ò ní dàrú. àmín. ọlọ́run níjọ́ dàrú. àmín. ọlọ́run níjọ́ dàrú. àmín. ajá mọ̀nára ní fúnlọ́njà wọlé ni ẹ àmà lọ́kọ́lẹ̀ kọ́fọ́ kó mi ni Dr. Sheikh wa Labibu tí mọ̀nára ń bẹ́ ń bí ó wòlé mi ó tún máa ná òun ni ó tún tẹ̀mí papọ̀ mọ́ tiẹ̀. ẹ̀yà kò mọ̀ lọ. torí èyí lọ́wọ́ ńlẹ̀ kó ṣe kíni èyí lọ́wọ́ ńlẹ̀ kó ṣe kíni ọwọ́ mi ní èmi ò tún ní máa wá fọwọ́ kó mi mọ́. ṣe mọ̀ pé bàbá ti ní wọn wá bàbá tún wá ṣètò bí wọn ti wá wọn tún fẹ́ ká wa náà wá ẹ̀yin náà fẹ́ ká wá Ọlọ́run tún ní á wá ọ̀dà mi lójú gbé dáadáa ní ọ̀sẹ̀ lẹ́mbẹ́. àmín. Rabbana la tu'akhidhna in nasina ẹ̀rọ gbogbo ẹ̀yà fún àwa tí ìbá ti sálámà sí ẹ má bínú sí mi o bàbá wa gbà Ọlọ́run jẹ́ àríyìn pẹ́
bàbá wa àgbà ọlọ́jà rí yín pẹ́ àwọn alájà àgbà wa lónìí ọlọ́jà rí wọn pẹ́ àwọn alájà àgbà wa lónìí ọlọ́jà rí wọn pẹ́ bàbá wa àgbà ní markas àwọn ní sẹ́kẹ́tìrì gbogbo markas PRO markas ọlọ́jà rí bàbá pẹ́ bàbá wa dókítọ̀ pòfẹ́sọ̀ àbí ẹ̀tẹ̀lá bàbá wa alájà àgbà wa ọlọ́jà mi yógun ọlọ́jà mi afọ àwọn àgbà ọlọ́jà mi yógun Sheikh wa Labib ẹ dákun ẹ̀yin lè tún wà lé èkó lèmi wà èmi mú èkó lọ́wọ́ èyí múlẹ̀ lọ́wọ́ ta ló tún kù tí kìí sì ní jẹ̀bi